AGBALE oníwẹ̀ TV àwa làgbà. adúpẹ́ pé ọ̀kan adúpẹ́ pé ọ̀sà àlejò wa wọ́n ti kí wa ní kí ìtọ́lá ìkí ìtọ́lá wọ́n tún fi àyà nínú àlùkùránì wọ́n tún fi kí wa o ní báyìí láì ní dènà pẹnu láì ní fi àkókò wa ṣòfò lẹ́ẹ̀kan sí i àtúngbà yọkà nínú àlùkùránì ẹ bá wa àfáà ẹ bá wa sí àlùkùránì kẹ́ ẹ bá wa ka súrà tó bá yọ látọkàn yín wá àbẹ́ẹ̀rí nǹkan gẹ́gẹ́ bá a ṣe mọ̀ pé ní oṣù Ramadan la wà yìí oṣù yọ ẹ̀ṣẹ̀ oṣù lámúlánà ibẹ̀ náà inú oṣù ọ̀hún náà ní ń dágbére lọ báyìí afẹ́fẹ́ yìí èyí yóò jẹ́ oúnjẹ ẹ̀mí fún gbogbo ẹ̀yin olùgbọ́ mi àtẹ̀yin tẹ́ ń wò wá ní tìlé tòkò àfáà wa bisimilahi. Allahu Akbar àyọkà inú àlùkùránì tẹ́ ẹsẹ̀ gbọ́tán yìí